kú ọjọ́ mẹ́ta o ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi. Orúkọ mi ni Idris Busari, olùdarí Rescue Records àti Picture Time Films tó fìdí sọlẹ̀ sí ìlú Indiana ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ètò tiwa tòní dálé lórí kíkọ́ àti kíkọ orin ìyá lólùgbọ̀wọ́. A ó kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ka àwọn ọ̀rọ̀ inú orin ìyá lólùgbọ̀wọ́ lẹ́yìn tí a ó tẹ̀lé pẹ̀lú orin náà. Ó yá o. Ìyá lólùgbọ̀wọ́ mi tó ṣètọ́jú mi ní kékeré, ẹ̀yìn rẹ̀ ló fi pọ̀n mí. Ìyá kú iṣẹ́ mi, èmi kí ìyá mi kú iṣẹ́ pẹ̀lú ìtẹríba mọ́lẹ̀. Èmi kò lè kọṣẹ́ ìyá mi mọ́. Ìyá o, ìyá o, ìyá o. Ó yá, ẹ jẹ́ á kọ ọ́ lórin. Ìyá lólùgbọ̀wọ́ mi ṣètọ́jú mi ní kékeré, ẹ̀yìn rẹ̀ ló fi pọ́n mi. Ìyá kú iṣẹ́ mi, èmi kí ìyá mi kú iṣẹ́ pẹ̀lú tẹríba mọ́lẹ̀. Èmi kò lè kọ́ṣẹ́ ìyá mi mọ́ o. Ìyá o, ìyá o, ìyá o. Ìpàdé wa bí oyin o lọ́sẹ̀ tó ń bọ̀.